Ẹ̀yin ará welcome back to my channel. Mo kí yín padà sí channel mi o. Mo dẹ̀ kí yín bí àkókò tí ẹ wà ní wákàtí ọ̀wọ̀ yìí. Èmi ọmọ yín Máṣọ́lá ni o. Mo mú gist mi wá fún yín. Gist tí mo mú wá fún yín ò ní pé ṣé àwọn olórí yìí ṣé wọ́n máa fi ọkàn kábíyèsí balẹ̀ báyìí? Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká jọ jíròrò lórí ọ̀rọ̀ yìí. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín Máṣọ́lá, mo máa ń sọ Yorùbá lórí channel mi, and sometimes I speak English, and I do talk about celebrity gist and royal gist. Please share this video, like and subscribe. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí lágbára báyìí. Kí èèyàn sọ fún àwọn ìyàwó pé kán lọ wá ilé, òun máa ra ilé fún wọn kí gbogbo wọn takú kán má fẹ́ jáde nínú palace. Níbo ni ọ̀rọ̀ yìí wá já sí báyìí? Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist ẹni. Oríṣiríṣi là ń gbọ́ lórí social media nípa àwọn olórí yìí pé wọn ò fẹ́ kúrò ní palace. Gbogbo wọn ni wọ́n ń gbé irú oyún ló ń gbé jáde wípé àwọn lóyún fún kábíyèsí. A ní ká dúró fóṣù mẹ́fà. Èyí tó bá lóyún nínú wọn, oṣù mẹ́fà oyún ayọ̀ a máa rí bóyá irọ́ ni àbí òótọ́ ni. Wọ́n ní bí a ṣe gbọ́ o, allegedly wọ́n ní Tobi òun ló tú àṣírí olórí Ronke wípé olórí Ronke ń ṣe bí olóyún. Ó ní olórí Ronke ń kẹ́ra. Olórí Ronke ṣe jẹ́ tó jẹ́ pé olórí Ronke a máa ní pé òun lóyún. Ipe pẹ̀lú éèjì tí olórí Ronke wà, ipe tí olórí Ronke ò ṣe nǹkan oṣù mọ́. Ipe báwo ni olórí Ronke ṣe lóyún? Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ìtú lágbára. So wọ́n ní kété tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yìí ni kábíyèsí ti fún gbogbo wọn lésì pé oyún kankan ò kò ní kí èèyàn olórí kankan má kúrò nínú palace. Ipe wọ́n lè fi oyún sọ pé àwọn ò ní kúrò nínú palace. Ipe gbogbo wọn náà máa kúrò nínú palace. Ọ̀rọ̀ yìí náà sọ wípé olórí tó bá lóyún ó gbọ́dọ̀ kúrò ní palace láti move lọ sí ilé tí àwọn nìkan lọ wá. Ipe torí ìyàwó àwọn wọ́n padà bọ̀ wá sí palace. Wọ́n ní olórí Tobi, wọ́n ní ṣe ni ó tú àṣírí olórí Ronke o wípé ó pe kábíyèsí pé olórí Ronke mà fẹ́ pò ń lóyún. Wọ́n ní kábíyèsí ní pé wọ́n ní bí olórí Tèmítọ́pẹ́ àti kábíyèsí ṣe dé láti Uganda, wọ́n ní olórí Ronke lọ pàdé wọn. Wọ́n ní bó olórí Ronke ṣe kọjá lẹ́gbẹ̀ẹ́ Tèmítọ́pẹ́ nìyẹn tí òkè Tèmítọ́pẹ́ ó wá lọ kí kábíyèsí pé ṣe ló ń bá olórí Tèmítọ́pẹ́ ló ń bá keep malice. Wọ́n ní tí olórí Ronke bá ti rí èèyàn kankan pẹ̀lú kábíyèsí pé ṣe ni olórí Ronke máa ń bínú, ló máa ń jealous. Wọ́n níbi tí olórí Ronke bá ti rí kábíyèsí ibẹ̀ ló ti máa lọ, ló máa lọ máa sùn lé kábíyèsí, ló máa lọ bá wọn tagi. Wọ́n lójú àwọn rí màbónú palace pẹ̀lú olórí Ronke. Allegedly bí a ṣe gbọ́ wọ́n lójú òtí ẹ̀ wá ti olórí Ronke mọ́ ní ìsìn. Wọ́n ní ṣe olórí Ronke á máa play love pẹ̀lú kábíyèsí níta gbangba. Wọ́n ní ṣe ni gbogbo wọn ń jà o. Wọ́n ní ṣe náà ń bára wọn jà. Wọ́n ní báwo lọkọ kábíyèsí ṣe fẹ́ balẹ̀. Wọ́n ní ìdí nìyẹn tí kábíyèsí ní kí gbogbo wọn kó lọ ra lé síta kó máa lọ gbé ta. Àwọn ò fẹ́ wàhálà, àwọn ò fẹ́ dààmú, àwọn fẹ́ sinmi. Ẹ̀wò ìtàǹtí wáyé náà sọ tó ní tí kábíyèsí bá ní kó move kúrò nínú palace, ó máa kó lọ sí family house àwọn. Tí kábíyèsí fi sọ fún yín pé kò ní láti dúró dà wọ́n, kó tètè kẹ́rù ẹ̀ kó tètè máa lọ ní ìsìn. Ẹ̀wò ti Mariam náà tó ní tí Elizabeth tó bá kó nu palace òun ò ní kó nu palace. Gbogbo wọn kàn ń ṣe bó ṣe wù wọ́n ni. Wọ́n kàn ń ṣe bó ṣe wù wọ́n ni. Sídẹ̀ ti fi ohùn sílẹ̀, wọ́n ti sọ̀rọ̀. Wọ́n ní gbogbo ìyàwó tó bá ti wà nínú palace o kí gbogbo wọn lọ wálé sí outside palace. Ipe àwọn fẹ́ mú ìyàwó àwọn àtọmọ àwọn padà wá sínú palace. So ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ tá ní ká wá torchlight fún yín nínú wọn ló sì sọ
ibi tán fẹ́ ra lé sí tọ́dẹ̀ tí ń bá wọn wálé yẹn olórí Ronke àti olórí Tèmítọ́pẹ́. Wọ́n láwọn tó kù ṣe ni wọ́n ń ṣorí kunkun. Wọ́n láwọn ò ní kúrò nínú palace o. Kábíyèsí dẹ̀ ní kò sí olórí kankan tó máa bá wọn gbénú palace ju Queen Naomi àtọmọ àwọn lọ. Ẹ̀yin èèyàn bá a ṣe gbọ́ gist la ní ká. Nǹkan tí ò yé mi lọ́rọ̀ ẹ̀yin olórí ni pé kábíyèsí wọn ò sọ pé àwọn fẹ́ divorce yín. Kábíyèsí ò ní kẹ́ ẹ kó lọ sílé bàbá yín. Wọn ò ní kẹ́ ẹ kó lọ sí family house yín. Wọ́n ní kẹ́ ẹ lọ wálé káwọn rà fún yín ni. Àwọn ènìyàn sọ̀rọ̀ o. Àwọn kan tiẹ̀ wá sọ pé ṣé olórí Ronke ò tiẹ̀ wá ní tìjú ni tó jẹ́ pé olórí Ronke wá ń ṣe bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé tí wọ́n á máa gbé wọn lẹ́kẹ̀ẹ́jọ́ táwọn náà dọwọ́ kábíyèsí mú tọ́jọ́ máa ta omi oge síra wọn lára lójú àwọn ìyàwó tó kù. Àwọn èèyàn sọ pé ṣé bí olórí Ronke ṣe bí pretender lolórí Ronke ipe ní inú olórí Ronke gan dùn pé Queen Naomi ò sí nínú palace ipe àmọ́ olórí Ronke ni àní wọ́n ní àwọn èèyàn ní àwọn kan tún sọ wọ́n ní mọ́ olórí Ronke ní pé olórí Ronke máa ń pretend gan ipe ṣé àwárẹ̀ pé inú olórí Ronke ò máa dùn bí Queen Naomi ò ṣe sí nínú palace pé inú olórí Ronke ń dùn for sure. Láwọn kan bá tún sọ̀rọ̀ ọ̀nà bá ní kí ló tiẹ̀ wá dé tó yẹ pé olórí Ronke wá ń jealous ní ìsìn ipe nítorí pé kábíyèsí àti Tèmítọ́pẹ́ lọ sí Uganda ìtorí ẹ̀ ni olórí Ronke ò fi kí Tèmítọ́pẹ́ ló fi gba ẹ̀gbẹ́ Tèmítọ́pẹ́ ló walk past Tèmítọ́pẹ́ ló lọ kí kábíyèsí. Wọ́n ní bí olórí Ronke ṣe wà yẹn o ipe ọ̀dọ̀ kábíyèsí ló fẹ́ máa wà all the time kò fẹ́ kẹ́ni other person lọ sọ́dọ̀ kábíyèsí àfọwọ́ nìkan náà. Àwọn èèyàn bá ní ìyẹn má fọ́ ni o ṣé olórí Ronke ò ní tìjú ni ṣé wọn mọ̀ ipá wọn ti dàgbà ni. Làwọn kan bá tún ní ṣé èèyàn ń dàgbà kó má lábẹ́ ni èèyàn ń dàgbà kó má lábẹ́ ni. Ẹ̀yin èèyàn oríṣiríṣi là ń gbọ́ lórí ọ̀rọ̀ palace yìí. Ọlọ́run á máa kó kábíyèsí yọ o. Ọlọ́run á máa ṣamọ̀nà kábíyèsí o. So gbogbo kinní òun náà ló wà lórí social media torí gbogbo àwọn kọ́mẹ̀ntì àwọn èèyàn nípa olórí Ronke yìí gbogbo ẹ̀ náà làwa náà kúkú ń fojú rí lórí social media bí olórí Ronke ṣe ń tage lóòótọ́ gbogbo ẹ̀ ló wà lórí social media bọ̀ èyí tí wọ́n tún wá ṣe fún Tèmítọ́pẹ́ yìí tó jẹ́ pé bó ṣe dé wọn ò kí Tèmítọ́pẹ́ wọ́n walk past Tèmítọ́pẹ́ gbogbo ẹ̀ náà ló la kúkú rí lórí social media. Ẹ̀yin èèyàn lé àníkáwá torchlight sí ni o. Ìmọ̀ràn tèmi òun ni kí ẹ̀yin olórí kẹ́ ẹ ṣe nǹkan tí ọkọ yín bá ní kẹ́ ẹ ṣe. Kẹ́ ẹ ṣe nǹkan tí ọkọ yín bá ní kẹ́ ẹ ṣe kó tó di pé kábíyèsí bínú. Kábíyèsí ti sọ fún yín wọ́n ní kẹ́ ẹ lọ wá ilé àwọn máa ra ilé fún yín. Ẹ gbégbèsè ní kíákíá o. Ẹ̀yin èèyàn lé èmi ọmọ yín Máṣọ́lá ni o mò ń kí yín o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ẹ ṣe ń subscribe ten like mo appreciate gbogbo yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni o. Ẹ share, ẹ like, ẹ subscribe. Thank you so much. God bless you all.